ojúmọ́ ire, ojúmọ́ ògo, ojúmọ́ ọlá ló mọ́ gbogbo àwa ọmọ kóòtù òjíire àti gbogbo àwa abẹ̀mí ènìyàn tá ń gbé lórí ilẹ̀ alààyè. A kí gbogbo wa o, a kú ojúmọ́. Mo fẹ́ wá pe àkíyèsí àwa ọmọ Yorùbá sí ètò kan tó ń lọ lọ́wọ́ ní London, United Kingdom. Òun ni ètò rally tó máa ṣẹlẹ̀ ní on the 12th of October fún gbogbo ẹ̀yin àwọn ọmọ Yorùbá tá a fẹ́ orílẹ̀-èdè Yorùbá, tá a fẹ́ ìgbáyégbádùn, tá a fẹ́ ètò àtúntò àtúnṣe, tá a fẹ́ ìgbáyégbádùn fún ìran àwọn ìyá wọn, bàbá wa. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká péjú pésẹ̀ sí rally yìí. Èmi ọmọ yín náà ni Kẹ́hìndé Àbẹ̀bí Ìgàdùbí, ìmọ́lẹ̀ ajé, ó pe tọ́lọ́run fi dààmú ọlọ́gbọ́n, èmi náà ni mo wá kéde yìí wípé gbogbo ẹ̀yin tí ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tí ò tẹ́ lọ́rùn àti ní gbogbo Nàìjíríà pátápátá tí ò tẹ́ lọ́rùn, tá a fẹ́ bí gbogbo ẹ̀ ṣe rí, ẹ jẹ́ ká jáde. Lógun tá a lè jà níbọn àládàá, ẹ jẹ́ ká jáde ẹnu wa àti ìgbìyànjú wa láti fi jáde láti fi sọ pé ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún wa, ẹ bá wa tò ìlú wa kí ebi yé pa àwọn èèyàn wa kú. Ó tó, ẹ jẹ́ ká ṣe gbìyànjú yìí. Ẹ má jẹ́ ká fi wò pé bóyá Yorùbá nation làwọn kan, bóyá Hausa nation làwọn kan, bóyá Igbo nation làwọn kan. Rárá, ẹ jẹ́ ká jáde torí pé ìṣẹ́ tó ń ṣe orílẹ̀-èdè Nàìjíríà ní economics wise, lẹ́kọ́nọ́mì wọn ó pọ̀. Ẹ jọ̀ọ́ fún gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń sọ àhesọ ọ̀rọ̀ wípé ṣé London ló ti fẹ́ gba ìlú ni. Ó jẹ́ ká ẹ bíra yín nígbà tí wọ́n fẹ́ ṣe ètò àfẹ́wọlé presidency. Tó fẹ́ ṣe ètò yìí tí wọ́n wá sí Common House ní London wá debate. Kí ló dé tẹ́ bíra yín gbà yẹn wípé ṣé London ni wọ́n fẹ́ rúùlù ni tó fi jẹ́ pé London ni wọ́n ti wá debate. Ó jẹ́ kẹ́ mọ̀ pé nǹkan kan ta kókó tí ó sọ̀rọ̀ tó jẹ́ pé ẹni tó dúró níta kò lè rí o, àfẹni tó bá wà nínú ilé tó jọ mọ̀ gbà fún rẹ̀. So nídìí èyí, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jáde sí BBC ní Oxford Circus London 12. Ẹ máa rí flyer yẹn tó ń lọ kiri, ẹ máa rí ètò yẹn bí àwọn world media, Koiki Media, bàbá mi mo kí yín o, ẹ kú ojúmọ́. Ẹ máa rí bí ó ṣe ń lọ káàkiri, bí wọ́n ṣe ń polówó ẹ̀ tantan nítorí ìran wa ni o, nítorí wàhálà àti ìpayín keke tó ń ṣẹlẹ̀ lórí ìran wa. Kì í ṣe pé bàbá Tinubu ò ṣètò, omi pọ̀ jọ kà lọ, gbogbo wa la mọ̀ bẹ́ẹ̀, omi pọ̀ jọ kà lọ. Ẹgbẹ̀rún angel ló lè tún Nàìjíríà ṣe àfi tá a bá tún ètò bí gbogbo ẹ̀ ṣe lè lọ bó ṣe jẹ́ kó lọ, tá a fi ń rí ìrọ̀rùn gbé nílùú tá a wà yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá wa wá sí ètò yìí rally on the 12th of October. A pè gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà pátá tí ẹ ń fẹ́ kí àtúntò àtúnṣe, kí orílẹ̀-èdè yín kó di òmìnira. Ẹ bá wa jáde kẹ́ wá fi ẹ̀hónú yín hàn torí pé